fún mi ṣùgbọ́n Ọlọ́run ọba ló dá mi òun náà dẹ̀ ló dá àwọn ọmọ mi. ìyá títí láyọ̀ bẹ́ẹ̀ sá. ẹ̀rí ẹ̀sìn ló gbé wa débi ìròrí tẹ̀ ń ròrí yìí tẹ́ bá mọ ìyà tẹ́ jẹ lórí àwọn ọmọ yín tẹ́ bá mọ ìnira tẹ́ face nígbà oyún gbà tẹ́ fẹ́ dìlífà wọn wọ́n wá gbé owó kalẹ̀ fún yín pinnu kẹ́ kówó yìí lọ sí àjì ọkẹ́ fi ra ọjọ́ iwájú àwọn ọmọ yín bí ó ṣe dà ẹ wá lẹ́yìn máa tú sí àjì. bẹ́ẹ̀ni. so ẹ sùn èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ètò wọn ti gbé kúra yẹn dé ẹ kàn sùn gẹ́gẹ́ bí abiyamọ. ọjọ́ iwájú àwọn ọmọ yín ṣe pàtàkì ju ẹ̀sìn lọ. ẹ jọ̀ọ́ sà ta ló dá èso tó jẹ́ àwọn ọmọ yín yẹn gangan ta ló dá. Ọlọ́run ọba Elédùmarè ò lẹ́sìn. kí lẹ wá ń sọ. ẹni sùúrù ẹ̀yin àti ọkọ yín lẹ dá àwọn ọmọ yín. èmi ni mo dá àwọn ọmọ. kò sí ẹnì kankan tó dá àwọn ọmọ yín. ẹ̀yin àti ọkọ yín lẹjọ dá àwọn ọmọ yín. ni mo dá àwọn ọmọ fúnra mi. bẹ́ẹ̀ni ẹ̀yin àti ọkọ yín lẹjọ dá àwọn ọmọ yín. kò sí Allah ló dá ọmọ yín. Allah gidi ni kò lè dá nǹkan kan. but ẹ jí kí wọ́n yanjú Kùránì yìí ká tó padà sórí ọ̀rọ̀ yẹn. so ẹnu ẹ̀ṣẹ̀ bá wọn sọ̀rọ̀. bí mo ṣe gbé Quran yẹn jáde mo rí wípé àáfà ti bọ́lẹ̀ so mi dẹ̀ mọ̀ reason but Fasco ṣe bí mùsùlùmí lẹ́yìn náà Fasco ṣe mùsùlùmí ni ẹ bá wa ka Quran tó wà lókè ẹ bá wa tú mo kàn fẹ́ kí ìyá wa kàn mọ̀ ni ẹ ṣe. yóò mọ ẹ̀mí lọ́lé kí ó dé ìgbìlẹ̀ rí rẹ̀. ok Mr. Fasco mùsùlùmí ni ẹ̀ ń ṣe Islam. ṣe ẹ ka Fatiha fún wa. bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. kí ni ìtumọ̀ ó yẹ ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá la wà ń bí ó yá kí ni ìtumọ̀ ẹ̀. èmi kàn lọ lé kéré ni mi ò mọ tún mi mo kàn ṣe wòlímọ̀ ni mi ò fi bẹ́ẹ̀ lọ. ẹ ṣe wòlímọ̀. ẹ ṣe wòlímọ̀ tó tọ́. mo ti ṣe wòlímọ̀ kì í ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí 7 years gan sẹ̀. ok ẹ ṣe kéré ńgbà tẹ ṣe wòlímọ̀. mi ò rí nǹkan ṣe gbóná jù fún àgbà tó ń bọ̀. ẹ má bínú ọjọ́ wòlímọ̀ yẹn ẹ pẹran àbí. ọ̀daràn náà. ọ̀daràn àwọn èèyàn jẹ́ máa náwó fún yín gan. ẹ nà. àwọn ẹlòmíì tó bá ti dé ibi tó máa ń kà láàsì yẹn wọ́n máa sunkún orí wọn máa wú kò ṣẹyìn bẹ́ẹ̀. ṣé nígbà tí à ń ṣe dáǹkà. nígbà tẹ́ ń ṣe wòlímọ̀ yẹn tẹ́ bá ti dé láyíká láwùdáni ní rọ́bì wà láyíká lè mú fúlẹ̀ ọ̀nà tó máa ń ṣe báríkà rẹ̀ òye Fasco ti ṣe wòlíì orí yín ò wú ẹ̀ sunkún. mi ò tẹ ẹrántí mọ́ mi ò rántí bọ nǹkan tẹ́ ka yẹn náà ẹ mọ̀ tún mọ̀ ẹ o ok ẹ wáyé ká ṣe báyìí ẹ ka Fatiha ń sìn ẹ dẹ̀ máa ń ka Fatiha yẹn ní 17 times per day ẹ dẹ̀ mọ̀ tún mọ̀ ẹ Mr. Fasco mo jẹ́ ọ̀pẹ lọ school ṣé ẹ lọ school. léde. ní èdè bẹ́ẹ̀ ni 17 times lè máa ń kà ṣé ẹ lọ school. 17 times léde. bẹ́ẹ̀ ni ẹ kà náà zubui ẹ máa kà lẹ́ẹ̀mejì zuri ẹ máa kà lẹ́ẹ̀mẹ́rin. bẹ́ẹ̀ kírun lọ títí bẹ́ẹ̀. ẹ fi bẹ́ẹ̀ kírun ok tó bá pẹ́ yín ò tí ì fi bẹ́ẹ̀ kírun sí. wá bíbá ẹ wá defend Islam ṣẹkẹ wá sókè wá rúbọ ní ìpínlẹ̀ àgbẹ̀. bí kò máa rí programu yìí máa ń gbé máa ń bú àwọn Islam mi mọ́ wá. àwọn òkú Islam ok ṣé à ń bú Islam náà ló gbẹ̀yìn náà débi Islam ní kẹ kálíàmùdù ẹ mọ̀túnmọ̀ ṣé ìbú nìyẹn wọ́n dẹ̀ ní tẹ́ bá kú èdè Arabic lẹ́sọ̀ sẹ́yìn tẹ́ gbọ́ Arabic láyé lẹ́sọ̀ Arabic lọ́rùn. Arabic bá ọ àwọn ló tún sọ ẹ̀. àwọn màláìkà tó wà bá inú sàárè èdè wọn náà máa sọ sí. àwọn máa béèrè náà ìwọ tó bá gbé Yorùbá máa sọ Yorùbá. irọ́ táwọn màláìkà yẹn bá dé wọn kò máa kọ́kọ́ láyìn kú mọ́ rọ̀bùkà ó yẹ dáhùn.
ilé ìtẹ̀tún lè ká aliamudu ìyá wa títí láyọ̀ àwọn ò lè ká ní. wọ́n dẹ̀ ní tó bá gbé 10 million fáwọn àwọn gbé lọ Saudi ẹ̀dẹ̀ bímọ. normal ṣe tí bàbá wa Koko Zaria bá sí láìfù ìsìn èyí tí mọ́mí rẹ̀ sọ àwọn òbí náà máa lọ́bẹ̀ tọrọ 5,000 tọrọ 10,000 lọ́wọ́ wọn. bẹ̀ ìyá wa yìí sì wọ́n dàbí pé ẹ̀ka 10 million rí lẹ́bi ló máa gbé 10 million fún yín pé inú kẹfì tún ọjọ́ wájú àwọn ọmọ yín ṣe àti kẹfì lọ fi ṣe àjì ẹni àjì lẹ́yìn máa kó lọ ọjọ́ wájú àwọn ọmọ yín. yes sir ṣé ń gbọ́ MC. ẹ̀yin náà lè wá bí àṣẹ ọkùnrin ṣé nǹkan tẹ̀ ń tà láti máa sọ fún wa ní pé ká má kírun mọ́ àbí because kò yé wa. irun tẹ kí ni láṣẹ ìpínlẹ̀ géènì mẹ́. géènì azal. kí ni income ẹ̀ kí ni benefit ẹ̀. Alọ́ ń gbàdúrà náà nìyà òyà ikọ́ lè máa sọ ẹ ló rẹ yín ládùúà. ṣé mi ò kì bí mo ṣe wà èmi ò ní gbàdúrà fún láìfù mi. ẹ máa tanra yín ẹ má lọ ṣiṣẹ́ ẹ ní plan. mo ní iṣẹ́ tí mo ṣe náà. ok Àkànbí ẹ ká ṣe báyìí Mr. Fasco mo mọ̀ pé ẹ bá mi reduce volume nǹkan tó wà lọ́dọ̀ yín yẹn now ẹ ń ka nǹkan kan ẹ ò dẹ̀ mọ̀ kíní kan ṣe ń play orin ni Fasco ṣe wà club ni. inú ilé mo wà. ẹ bá wa reduce kíní yẹn àwọn èèyàn ń gbọ́ wa ń bì. mo ti reduce ẹ. ó sì ń jáde. ẹ pa kinní yẹn dànù ẹ pa ẹ fún lọ́rùn pa. àwọn èèyàn ẹ dá ọmọ àgídìgbò lóhùn ó ti pẹ́ ní. mo máa dá wọn lóhùn ẹ kí n sáré true pẹ̀lú Fasco bẹ́ẹ̀ ṣe ń ka nǹkan yẹn ẹ wàá mọ̀ ọ̀tún mọ́ ẹ to you ẹ kí n kọ́kọ́ bí yín ṣé ó make sense kéèyàn máa ka nǹkan tí ó jẹ́ mọ̀ ọ̀tún mọ́ ẹ. normal ṣé ń gbọ́ mi. ẹ kàn dáhùn ẹ bá jẹ́ kí mo mọ̀ pé ẹ̀yin ẹ máa ètè understand torí bọ̀ yìí ni ṣe understand so ẹ máa ètè ó yẹ kẹ́ ètè understand nǹkan tá à ń lọ àdèmá sáré fún yín reference àdèmá máa jẹ́ kẹ́ máa lọ ṣó make sense kẹ́kọ̀ọ́ máa ka nǹkan tí ẹ ò mọ ìtumọ̀ ẹ̀. mi ò lọ tán ilé kí ó yẹ mi ò lọ tán tí bá lọ tán mo máa. mi ò sọ pé kẹ́ lọ tán tẹ́ ẹ bá lọ ilé kí ó tán náà waste of time ni mo kàn ń sọ ní pé ẹ máa ń kírun ẹ máa ń ka Fatiha 17 times in a day ṣó make sense kẹ́ máa ka nǹkan tí ẹ ò mọ ìtumọ̀ ẹ̀. pé ṣó ní ìkíyàn máa ka nǹkan tí ò ní ìtumọ̀. ṣó make sense ṣó bá ọpọlọ mu. wọ́n máa ń sọ fún wọ́n máa ń sọ everything fún amoskin náà pé báyìí everything ṣe ìyá rẹ̀ ń tọ̀lé àbọ̀ lọ́wọ́ abúlé. ok ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan tó gbé wa dé ogbó kínní gangan nìyẹn àwọn nǹkan tí wọ́n sọ fún yín ní mosque yẹn irọ́ ni wọ́n ń pa fún gbogbo yín ní mosque. irọ́ ni wọ́n pa ṣe rí Islam ẹ̀sìn Fúlàní ni majority àwọn àfáà yẹn bẹ́ẹ̀ ni majority àwọn àfáà yẹn Fúlàní ni wọ́n gbogbo àwọn ọmọ Yorùbá dẹ̀ ni wọ́n fẹ́ pa wọ́n fẹ́ sọ gbogbo ajẹrú wọ́n fẹ́ báyé wa jẹ́ wọ́n ṣe báyé àwọn Haúsá jẹ́ tẹ́ bá délé Haúsá lè ní gbogbo ipò ọba ni o ipò gómìnà ni o kánsẹ́lọ̀ ni o everything àwọn Fúlàní ti take over everywhere àwọn Haúsá ti ń ṣe ẹrú lórí ilẹ̀ wọn àwọn people yìí tún ti move down wá sọ́dọ̀ wa so wọ́n ń sọ èdè Yorùbá ẹ̀yin fi pé Yorùbá ni wọ́n so gbogbo nǹkan tó ń sọ fún yín ní mosque yẹn irọ́ ni gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam irọ́ ni Muhammadu wọn ò rán sí wa in fact Muhammadu adigunjalè ni ó báyé jẹ́ ó bá nǹkan jẹ́ so nǹkan tí mo fẹ́ ṣe ń sìn Mr. Fasco mo fẹ́ drop yín. tó bá ń báyàn sọ̀rọ̀ ẹ máa ní sùúrù kán sọ̀rọ̀ délẹ̀ ẹ̀yin náà máa sọ̀rọ̀ ms ẹgbóhùn sọ. ẹ ṣe I just want to be very fast kí n lè bá ọmọ àgídìgbò yẹn sọ̀rọ̀ ṣe understand máa gbé verse ẹyọ kan wá fẹ́yìn because verse tí mo gbé síbi ìyá wa ni mo gbé wá fún kán lè rí wípé Allah sọ nínú àyà yìí mo sì máa kà á fún wọn wípé ọkọ kó lu ìyàwó ẹ̀ ó sọ nínú so Allah ò kì í ṣọlọ́run máa jẹ́ kí ìyá wa yìí náà kọ́ mọ̀ máa dẹ̀ jẹ́ kẹ́yìn náà mọ̀ but nǹkan tó lè pè wá pẹ̀lú ti ìyá wa yìí náà ni tí ọkọ wọn náà bá ń gbọ́ wa ó máa jẹ́ kí ó make sense but ẹ jẹ́ kí n sáré gbé Quran chapter 14 verse 4 wá fún yín Fasco kẹ́ ẹ wá bá wa kà kí n jẹ́ true pẹ̀lú yín verse kan tí mo fẹ́ fún yín nìyẹn mi ò fẹ́ stress ara mi. ẹgbóhùn sókè. báyìí àti sùúrù mo kàn ronú lọ́rọ̀ ọ̀rọ̀ ya títí láyọ̀ yìí ni. ọ̀rọ̀ tí ìyá yẹn sọ ó rí bákan lára èmi náà Àkànbí Ọlọ́run. ó ní agbára gan. Fasco ẹ tan mic ASAP.
ṣé Mr. Fasco wà ń bẹ̀? Mr. Fasco ṣe wà ń bẹ̀? 1 second kan tó lè rí máìkì wọn ṣí o ẹnìkan ti mute wọn ó ti táìmù mute wọn. Àjà try láti yọ kinní wọn yẹn ni. Ó lè ṣí wọ́n látọ̀dọ̀ ìdí wọn. àti láyọ̀ mo fi Ọlọ́run búra ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù wọ́n fi ń ba ayé wa jẹ́ nìyẹn. Òbí tó jìyà lórí ọmọ kan sọ pé tó bá kó 10 million fáwọn Saudi làwọn fi lọ níṣẹ́ káwọn òbí lọ́jọ́ iwájú fáwọn ọmọ àwọn. Ẹ̀yin náà já wo ọ̀rọ̀ yẹn. Já wo bọ́rọ̀ yẹn ṣe tíìkì tó. But ẹ̀sìn wọ́n ti dẹ́rù bà wọ́n ti fi kọ́ wọn ní papá mọ́ra. Ẹ̀sìn yìí ti dà lámọ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn rú o. Ẹ̀sìn yìí ti bayé jẹ́ gan. Ó ti bayé jẹ́ gan o ẹ̀yin òbí wa. Ẹ nídìí láti jókòó kẹ́ pe àrònú yín kò sí ẹ̀sìn kan tó bayé jẹ́. Àkànbí. Yes ma. Àkànbí. Ẹ sọ ọ̀kan lẹ́ẹ̀kan ẹni tó bá kó 10 million fún mi àti ọmọ mi èwo ni máa mú. Ṣé rí 10 million yẹn tí bá kó lọ sí Mẹ́kà màá ṣe àdúrà fún àwọn ọmọ mi. Àǹtí ẹ dákẹ́ jàre ẹ dákẹ́. Ṣé lè sọ èèyàn méjì tó ti lọ Saudi lágbègbè yìí tó jẹ́ pé ó dé àwọn ọmọ rẹ̀ sórí rẹ̀? Àbí? Ẹ sọ èèyàn méjì tó ti lọ Saudi lágbègbè yìí. Ọ̀rọ̀ lẹ ń sọ lẹ́nu ẹ̀yin abiyamọ. Àdúrà wèrè wo lẹ fẹ́ lọ gbà ń Saudi tí ò sí nílùú yín? Ẹ̀dẹ̀ tí bí adẹ̀lọ́wọ́ ní ṣọ́ọ̀bù yín sí APC tẹ́ǹtà kìíní ìṣerun tẹ́ǹtà bóyá ló pé 30 ń bẹ̀ yẹn. Ó fọ́ ní gan o. Ẹ̀yin òde àwọn bàbá wa sọ wípé ọba lọmọ àwọn bàbá wa sọ wípé béèyàn ọba rẹ ní bálà ọlà ò kì í tètè yá. Àwọn ọmọ wọn wá fẹ́ rí wọn bálà nígbà téèyàn kan bá kó 10 million fún wọn wọ́n wá fẹ́ kó ọjọ́ ọ̀la yẹn wọ́n fẹ́ lọ dànù. Ó yẹ káwọn ọmọ yín ó yẹ tó bá ń gbọ́ yín gan ó yẹ kán dọ̀tá yín ni because ọ̀tá àwọn ọmọ yín lẹ jẹ́ nítorí ẹ̀sìn ọ̀tá wọn lẹ jẹ́ o ọ̀tá lẹ jẹ́ fún wọn. Òbí máa ń ṣiṣẹ́ lẹ̀dí ọmọ ni ẹ̀yin fẹ́ lọ fi àdúrà ẹ̀yin ti rí ibi tàdúrà ti ṣe nǹkan kan rí ẹ ti rí ibi tí àdúrà ti gbéyàn dé anywhere rí ọ̀tá lẹ jẹ́ fáwọn ọmọ yín Ọlọ́run má jẹ́ kéèyàn ṣìrìn o òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín Ọlọ́run má yẹ àwọn ọmọ yín wọ́n ṣìrìn dọ́dọ̀ yín ni tó o bá ń ṣe bẹ́ẹ̀ ni tí ó bá ń ṣe pé nítorí ẹ̀ lọ ṣe máa ń sọ wípé obìnrin mi òbí mi báyìí ọ̀tá tó bá ń ṣe pé ìfun ọ̀tá yín ó ti jàn ìfun ọ̀tá yín ó ti jàn pa ẹ wá sọ pé adúrú 10 million tó bá ṣe pé ọ̀tá ajé ni yín ọ̀tá ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ jẹ́ ọ̀tá oríire àwọn ọmọ yín òun lẹ jẹ́ àwọn èèyàn dẹ̀ tún wọ́n ń bọ̀ yín wọ́n ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ òrùka 10 million tẹ́ máa fi ṣe nǹkan re táwọn ọmọ máa dé wá bá lọ́jọ́ iwájú ẹ̀yin fẹ́ kó lọ fún wọn nílẹ̀ Saudi wo lẹ rí tán kó wá sílùú yín pé kẹ́ fi ṣoríire àbí kẹ́ fi bẹ́gbẹ́ pé Saudi wo lẹ rí tó wá sílùú yín síbẹ̀ wọ́n ń kó àwọn ọmọ yín yẹn wá lọ níjọ́ iwájú wọ́n á lọ sí Saudi wọ́n á lọ ṣe ẹrú fáwọn àwọn Saudi fáwọn àràbò abẹ́ẹ̀mọ̀ kó àwọn ọmọ Yorùbá pọ̀ nílẹ̀ àràbò tó ń ṣẹrú bẹ̀ tí bàbá máa bá wọn sùn tọmọ máa bá wọn sùn ẹ̀yin dẹ̀ ní opportunity 10 million ẹ dẹ̀ fẹ́ wéèsì ìgbésí ayé àti ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ọ̀tá àwọn ọmọ yín lẹ jẹ́ o ọ̀tá ni ẹ jẹ́ fáwọn ọmọ yín ẹ ń ṣèyá o ọ̀tá gidi torí mi ò ríru brainwashing tí òbí lè ní tó lè máa tí Àkànbí tún sọ wọ́n béèrè lọ́wọ́ yín wọ́n ní wípé nínú ọjọ́ ọ̀la àwọn ọmọ yín tí pé 10 million yẹn kẹ́ fi ṣe káwọn ọmọ yín lè ní stable ọjọ́ ọ̀la àti kẹ́ lọ sí Saudi ẹ tún sì ń sọ wípé ọjọ́ Àkànbí tún béèrè pé ṣọjọ́ ọ̀la àwọn ọmọ yín yẹn kò nítumọ̀ sí yín tó Saudi ẹ tún sì ń sọ pé rárá bẹ́ẹ̀ ni pé kò nítumọ̀ sí yín tó Saudi ẹ̀yin ò máa rò pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kẹ́ máa rò nínú mind yín wípé àgbékalẹ̀ yín yìí abiyamọ wo ló máa bá yín gbọ́ àánú ṣe àwọn ọmọ yín fún mi àánú àwọn ọmọ yín ó ń ṣe mí.
ṣe fọ́ọ̀tì wọn ìyá wa kò ń ṣe tí bá fọ́ọ̀tì wọn so ẹbí nǹkan wà burúkú táwọn àfáà yẹn ti gbélé ayé wò tí bá lẹ́nu gba 10 million yẹn tí bá gba 10 million ṣé ń gbọ́ mi yes tí ma bá gba 10 million yẹn tí ọlọ́run ọba ò bá fọwọ́ sí pé owó yẹn máa fi ṣe nǹkan dáadáa ńkọ́. ìyá mi bàbá ńlá ọ̀rọ̀ ni Báwo ṣe ní bàbá ńlá ọ̀rọ̀ burúkú ni ẹ ti jẹ́ kó àìmọye ẹni tó ní owó gbàgbé ọ̀rọ̀ yẹn sẹ́rí bàbá àìmọye ńlá ẹni ọ̀rọ̀ tó ní burúkú ni owó ẹ síríọ̀sì lórí ẹ̀ ni. ṣẹ́yìn ẹ̀yin ò ní ṣe ìwúre sẹ́lẹ̀dá yín wípé 10 million tó dé ọwọ́ mi yìí mo fẹ́ fi là mo fẹ́ fi lu ẹlòmíì gan owó tó fẹ́ lòmíì nínú ẹ̀ tó wo fi ìlú lu tí àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ ń jẹ dèní kò máa tó 10 million kò máa tó 10 million ẹlòmíì owó táwọn ọmọ ẹ̀ ń jẹ dòní tó fi di bílíọ̀nìà nínú ayé lẹ́ni kò tó 10 million adúrú 10 million lẹ́yìn wá rí tó tún wá ń fi ọjọ́ ọ̀la yín ọmọ yín wé Saudi ẹ tún wá sọ ọjọ́ ọ̀la yẹn ẹ sọ nù. máa lọ súre fáwọn ọmọ mi ní Saudi ni. nílùú tẹ ti jálejò ẹ̀yin ò rẹ́ni tó lọ sí Saudi ẹ̀yin ò rẹ́ni tó lọ ìlú sí tẹ ti Saudi tó kú jálejò síbẹ̀ ẹ ni. ti fẹ́ lọ súre fọmọ yín. bẹ́ẹ̀ ni torí tẹ́ ti jálejò. ìlú tí mo ti já tẹ̀fi lóyún tẹ̀fi bí àwọn èmi ọmọ máa lọ pẹ̀lú ìgbàgbọ́ ni màá dẹ̀ súre fáwọn ọmọ mi pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni. kalẹ̀ súre fún tọkọ yín ti bá yín lájọṣepọ̀ tẹ̀fi tí bá gba 10 million yẹn tí bá gba 10 million yẹn tí ọlọ́run ò bá fọwọ́ sí pé owó yẹn ó máa là mí kọ́. báwo lẹ Ṣé- ṣe mo bìlífù pé lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run tún ni kò sí ọlọ́run mìíràn yàtọ̀ sí Okay. ọlọ́run ọba Allah. ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ má yóò bínú ṣàtọ́lá a ní láti jẹ́ yóò ṣàtọ́lá ẹ má ì tí blame màmá yìí ṣe rí téèyàn báyìí tí ṣe jáde rí pé mi ò lọ tó Nàìjíríà èmi fẹ́ ìròyìn dúró tá a tì máa mí máa mi ò lọ. màmá ẹ ní sùúrù ẹ màmá máa ẹ dá ní lóhùn sí. sùúrù ẹ ì tí jáde nínú Nàìjíríà lẹ ṣe ń ronú pé tẹ́ ẹ bá ti lọ fẹnu pọ́n òkúta lá àdúrà yín ò ní gbà Allah. ṣó ti yé yín ìtorí pé ẹ tí jáde ojú kan yẹn náà tó bí yín sí ìbẹ̀lẹ̀ ṣì wà mo ṣe èèyàn wà. mélòó ló ń gbàdúrà Kò sẹ́ni Áfíríkà tó- nìkan la ti ń jìyà àdúrà náà Mm. àwa là sẹ́ni ń tó máa gbàdúrà fún àwa yín náà 10 là million àdẹ̀rí bí ṣe báyìí kí ló tẹ́lẹ̀. dé ẹ understand bẹ́ẹ̀ wọ́n ìyá fún yín wa 10 Títí million Láyọ̀ ẹ̀yin náà yín fẹ́ lọ fi ṣàdúrà fún ẹ mọ kan tán pè yín níbi tẹ́ ẹ̀ ń lọ ní àlejò máa nì ìjẹ́ ìmọ̀ pé fẹ́ǹsì lásán lẹ lọ́n fowó sọ̀kò fún bíbẹ̀ yẹn màmá ẹ try láti jáde bó tẹ̀ jẹ́ kú tọnu lásán kẹ́ ẹ lọ kẹ́ ẹ padà ẹ kò lè jókòó sójú kan kẹ́yìn máa sọ pé tẹ bá rẹ́ni fún yín 10 million ẹ̀yin máa lọ fi sọ̀kò bẹ́tà àwọn ọmọ yín mo fi Ọlọ́run búra ọba lọ́mọ ẹ jí o ọmọ bó lọkọ yín bí mo ṣe bí ìyá wa Títí Láyọ̀ ọlọ́run yẹn kọ́ ló dá àwọn èso tí mo ní ni ṣé ọlọ́run kọ́ ló dá ṣé mo dá wọn ni ìyá wa ṣé mi mo dá èso mi ni. ò kì í ṣe èso ọmọ Ọmọ yóò lọmọ kì ń í jẹ ṣe kò kì í èso. ṣe èso kò kì í ṣe fúrúùtù ṣé ẹ̀yin ń jẹ ọmọ ni. ọlọ́run ọmọ ò kí ń ṣe èso kì í ṣe èso àwọn òbí lọmọ. sẹ́rí ìyá wa Títí Láyọ̀ èmi ò àkọ́bí sẹ́ni tó ní 10 million tó máa kó fún yín báyìí báyìí kò lọ Sáúdí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín mo fi Ọlọ́run búra tẹ bá túùtì àwọn ọmọ yín ní alẹ́ yìí ibi tẹ wà yìí ẹ sì máa rí àwọn tó ti Okay. bless yín ní 500,000 1 million. tó bá fún mi ní 2 million kò lè ẹni sùúrù ok but problem tẹ ní ni pé wọ́n ti parọ́ fún yín wọ́n ti fi àlùjọ náà wọ́n ti fi fà yín mọ́ra wọ́n ti fi iná dẹ́rù bà yín Ọlọ́run ọba Elédùmarè tó dẹ̀ dá ilé ayé yìí kò lọ́tà bẹ́ẹ̀ ni kò ní iná kankan tó fẹ́ kó ẹnì kankan sí gbogbo wa wálé ayé yìí àtúwálé ayé tẹ bá wáyé bẹ́ẹ̀ wọ́n ti lè wù kẹ́ dàgbà tó téèyàn bá padà lọ yóò tún padà wálé ayé ni kò sí iná kankan níbì kankan àwọn òyìnbó tó gbé Christianity wá fún wa wọn ò lọ chọ́ọ̀chì mọ́ wọ́n ń wá ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè wọn ni àwọn Árábù tó gbé ẹ̀sìn Islam wá fún wa wọn ò gbààwẹ̀ mọ́ wọn ò kírun mú wájú mọ́sálásí báyìí wọn mọ̀ mu gbó mọ̀ mu sìgá ni àwa tí wọ́n wá kó gbogbo wàhálà ilé ayé yìí wá bá wọ́n kẹ́yìn wa sáwọn ọmọ wa wọ́n kẹ́yìn wa sáwọn òbí wa wọ́n kẹ́yìn wa sí òfin orílẹ̀-èdè wa wọ́n járí gbogbo nǹkan tó wà concern life wa bí ọ̀tá wa lẹ́fi wà ní public èèyàn 1,400 ló ń wò yín bí báyìí àwa ń béèrè lọ́wọ́ yín pé nínú ọmọ yín àti Saudi èwo lẹ máa choose ẹ wá lẹ́yìn máa choose Saudi instead àwọn ọmọ yín kò make sense ìyá wa èmi ò mọ àáfàá tó brainwash yín mi mọ̀ bóyá ìmáàmù lọ́kọ yín àtúbọ̀tán àwọn ọmọ yín
ọjọ́ iwájú àwọn ọmọ yín ó wà very very important. Ó jẹ Ọlọ́run lógún. Àtúbọ̀tán àwọn ọmọ mi ó jẹ Ọlọ́run lógún ju èmi fún alára mi lọ. Torí mo mọ̀ Ọlọ́run ló dá mi. Ìyá wa èmi understand nǹkan tẹ́ ẹ mean. Mo understand ìgbàgbọ́ yín 100%. But gbogbo ìgbàgbọ́ yẹn ẹ gbàgbé irọ́ lásán ni. Ọlọ́run ọba Elédùmarè ò lẹ́sìn. Kò dẹ̀ ní iná kankan tó fẹ́ kó anybody sí. Ẹ understand? Ẹ jà fún ọjọ́ iwájú àwọn ọmọ yín. Tẹ́yìn náà bá dàgbà, tẹ́ bá darúgbó, tẹ́ bá lè ṣiṣẹ́ mọ́. Àwọn ọmọ yẹn ló máa tọ́jú yín. Bẹ́ẹ̀ tí ẹ bá tọ́jú àwọn ọmọ yín bẹ́ẹ̀ ṣe ní agbára yìí. Tẹ́ ń tú sí Sáúdí, tẹ́ ń tú sí Quran. Ìyá rẹ̀ máa jẹ yín lọ́jọ́ ogbó, Ọlọ́run máa fi ìyà jẹ wá. Àmín. Sà, ṣẹ́yìn ti dọ́run rí ni sà? Kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. Òkè sí Muhammadu tó mú ìsìlámù wá. Tó ti délé, ó ti lọ, ó ti padà wá pé iná bẹ lọ́run ni. Okay, nǹkan tẹ́ ẹ sọ fún mi sì ń pé kò sí ànábì, kò sí àwọn ànábì Ọlọ́run kankan. Ànábì tẹ́ ẹ sọ yẹn, tẹ́ bá gbọ́ sítórì, ẹ mọ̀ pé ànábì yẹn, tẹ́ mọ ẹni tí wọ́n ń pè ní ìyálà ìyá wa Aisha tó jẹ́ ìyàwó ànábì. Bẹ́ẹ̀ni. Tẹ́ mọ iye ọdún tànábì fẹ́. Mo mọ̀. Ó yẹ sọ fún wa. Mo dẹ̀ mọ iye ọdún tí ànábì wà tó fi fẹ́. Ẹ ní sùúrù, ẹ sọ iye ọdún tí Muhammadu fẹ́ Aisha fún wa. Ẹ̀yin náà ni kẹ́ sọ, ẹ̀yin náà ni kẹ́ máa túmọ̀ nǹkan tẹ́ ẹ sọ. Ànábì tẹ́ ẹ sọ yẹn, ó fẹ́ Aisha. Àkànbí ẹni sùúrù Àkànbí, ẹ má bínú bàbá mi. Ìyá Títílayọ̀, ọmọ ọdún wo ni Muhammadu fẹ́ Aisha? Òṣàtọ́lá. Ẹni sùúrù ẹ yé máa porúkọ àwọn ẹ bẹ́ ṣe wà yẹn, ẹ máa wo comment section, ó dà pé ẹ kí n ka comment. Ẹ ń run àwọn èèyàn nínú gidi gan pẹ̀lú bẹ́ ṣe ń sọ. Mo ń wo gbogbo nǹkan tí wọ́n ń sọ, gbogbo nǹkan tí everybody ń sọ ni mo ń bọ̀. Ọmọ ọdún mélòó ni Aisha ni Muhammadu fẹ́ Aisha? Ṣé ni Muhammadu wà gangan àbí ni Aisha wà? Ni Aisha wà nígbà tí Muhammadu fẹ́. Ṣé kìí ṣe 40 years? So Aisha wà ní 40 years tí Muhammadu fẹ́. Ẹ mọ̀ nǹkan ìyá yìí. Aisha ló wà ní 40 years. Ìyá wa yìí sọ pé Christian làwọn káwọn tó fẹ́ Muslim, so wọn ò really mọ anything nípa Islam. Ṣé I understand? Mrs. Títílayọ̀. Mrs. Títílayọ̀. Aisha ọmọ ọdún 4 ló wà nígbà tí Muhammadu fẹ́. Muhammadu wà ní 54 years. Ó ti yé yín? Ó dẹ̀ fẹ́ ní ọmọ ọdún 4 dískan yẹn. Ó dẹ̀ fa ìdí ọmọ yẹn ya ní ọmọ ọdún 9. Aisha ò dẹ̀ rọmọ bí torí pé Muhammadu ló ba ilé ọmọ ẹ̀ jẹ́. Ó já fùrọ̀, ó já ìdí ẹ̀ mọ́, ó já àpọ̀ mọ́ fùrọ̀. So òun ni ẹ̀yin tẹ́ ń tẹ̀lé. Ẹ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn yìí. Nǹkan tó kàn ya wá lẹ́nu ni pé bí ẹ ṣe wá ń sọ wípé tán bá fún yín 10 million ẹ máa kó lọ Saudi. Meanwhile òkúta lẹ fẹ́ lọ land Saudi. Òkúta tẹ́ fẹ́ lọ land Saudi yẹn ó wà lólúmọ rock. Ọ̀fẹ́ lẹ máa lá lólúmọ. Ọ̀fẹ́. Nǹkan tẹ́ fẹ́ lọ ṣe ní Saudi yẹn ẹ lè ṣe ní Olúmọ rock. In fact Olúmọ rock gan àdúrà yín máa tètè gbà torí pé èdè Yorùbá lẹ máa sọ. Allah tẹ́ fẹ́ lọ bá kò mọ̀ yín rí. Gbogbo èdè tẹ́ fẹ́ sọ kò mọ̀ yín, kò gbọ́ èdè Yorùbá. Arabic nìkan ló gbọ́, àwọn ọmọ Lárúbáwá nìkan ló mọ̀. So ẹ̀yin ẹ kàn fẹ́ ṣẹrú ni. Ó ní ẹrú ló máa ń rẹ ẹrù ọba. Àwọn Lárúbáwá wọ́n ti di ẹrù wọn rù yín. Ẹ̀yin wá ń rù gẹ́gẹ́ bí ẹrú. Òun lẹ ṣe ń ru owó yín dànù. Wọ́n ní tó bá fún yín 10 million ẹ kó lọ Saudi. Àṣedànù nìyẹn. Àìmọye àwọn tí ó jẹ́ pé àwọn politician wọ́n fún wọn ní owó ní pé kán lọ, wọ́n máa bí wọ́n náà ní pé inú ká fún yín lówó tàbí ká rán yín lọ Mẹ́kà kí lẹ fẹ́. Mẹ́kà la fẹ́, wọ́n á wá rán wọn lọ Mẹ́kà. Tán bá tún lọ, tán bá dé, ayé wọn tún bàjẹ́ kọjá bó ṣe wà tẹ́lẹ̀ ni. Ayé wọn ò lọ síwájú. Eyín lásán náà máa fẹ́ kiri àdúgbò, kò sí kọ́bọ̀ lápò wọn. So ẹ ń lọ sí Mẹ́kà, ẹ kàn ń lọ àlejò ní, ẹ kàn lọ ń fi owó yín tún lù wọn ṣe ni. Wọ́n kó yín lẹ́rú ni. Òkúta lásán lẹ lọ ńlá. Nǹkan tẹ́ lọ ṣe kò ní nǹkan kan ṣe. Ọlọ́run kọ́ ni Allah. So àwọn èèyàn wá gbọ́dọ̀, in fact mo máa ń fẹ́ make sure pé ká tiẹ̀ máa jẹ́ káwọn èèyàn tó bá wá everyday
tá a bá wá live àwọn èèyàn gbọ́dọ̀ máa mọ̀ pé Allah ò kì í ṣe Ọlọ́run. Allah ò kì í ṣe Ọlọ́run, wọ́n tú sọ́lọ́run fún wa ni. Ṣé ló dàbí pé kí n lọ síbì kan tí wọ́n ti mọ Ọlọ́run, kí n kàn débẹ̀, kí n dẹ̀ kí n kàn fún wọn ní orúkọ kan. Wọn ò mọ nǹkan tó ń jẹ́, bóyá wọn ò mọ nǹkan tó ń jẹ́ Puma. Meanwhile Puma, bàtà ẹsẹ̀ mi ló ń jẹ́ Puma. Wọ́n wá sọ pé Ọlọ́run, èmi náà wá sọ fún wọn pé Ọlọ́run nǹkan tẹ́ ń pè Ọlọ́run yẹn òun náà ló ń jẹ́ Puma. Pé ẹ gba Puma ní kẹ́ máa pè. Tẹ́ bá ti fẹ́ gbàdúrà Puma ní kẹ́ máa pè. Irọ́ ni, the same thing nǹkan tó ń ṣe fún yín nìyẹn. Èrè lásán ni Allah. Wọ́n gbọ́ original lọ́wọ́ wa, wọ́n gbé fake lé wa lọ́wọ́ ni. Ṣé get? Puma gan. Puma ó ní láárí ju Allah lọ. Yorùbá Wuyi náà fẹ́ bá wọn sọ̀rọ̀ mà sá. Okay. Mo kí gbogbo ilé o. Ẹ káàbọ̀. Salamu alaikum sister mi Títílayọ̀. Salamu alaikum sister Títílayọ̀. Wọ́n ti mute wọn. No, àwọn náà mute kan tó mic náà. 45 seconds kan tó lè wọ́n ti ṣí. Mo ń dá yín lóhùn mà. Sister mi, ẹni tẹ́ bá rí 10 million pé máa fẹ́ láti lọ sí hajj láti lọ ṣàdúrà fáwọn ọmọ yín. Bẹ́ẹ̀ ni mà. Mi fẹ́ bá yín lọ sínú Quran tàbí ọ̀nà táwọn MS ń gbà. Mo fẹ́ ká ti ara Nàìjíríà ká fi wò ó. Nígbà tí Tinubu wọ nílé ní 2023, ẹjọ́ ìlú ni wọ́n ta báàgì rice. Èmi ò fọkàn sóye tán ta báàgì rice torí kò sí ìtókàn mi pẹ̀lú iye tán ta báàgì rice. Ok, ẹ má worry. Bóyá nígbà wọ́n ta ní 18,000 sí 20,000 naira. Ṣé mo yẹ tí Nigerian government fún àwọn èèyàn láti fi lọ sí hajj láti lọ gbàdúrà kí nǹkan lè rọrùn ní Nàìjíríà? Èmi ò notice yẹn o. Ok, wọ́n fún wọn ní 90 billion naira tó fi subsidize hajj. Wọ́n ní kí wọ́n lọ ṣe àdúrà ní Mecca pé bí nǹkan ṣe lè ní Nàìjíríà yìí o, kí nǹkan yẹn lè wálẹ̀ o. So lẹ́yìn táwọn èèyàn wá lọ sí hajj pẹ̀lú over 200 billion naira ní Nàìjíríà, báàgì rice tí wọ́n tà ní 18,000 kí wọ́n tó lọ sí hajj ó padà di 80,000 if not 100,000 pàápàá. Does that mean wípé àdúrà ò gbà ní hajj tí wọ́n lọ ni àbí àdúrà yẹn gbà negatively? Ṣé mọ̀ pé tó bá pé ìlú tó ń ṣiṣẹ́ ni irú 100 billion yẹn tá bá ṣe mechanized farming gbogbo ọ̀nà Ìbàdàn expressway lọ́tún lósì yẹn kí wọ́n kòǹbò ẹ̀, àwọn ọmọ wa tí wọn ò ríṣẹ́ kí wọ́n ra tractor síbẹ̀ kán bòun gbogbo lẹ̀ kán ní ó yá ẹ̀gbin ráìsì lọ, ẹ̀gbin ẹ̀wà, ẹ̀gbin gbá, ẹ̀gbin àwo. Ṣé mọ̀ pé by now bóyá báàgì ráìsì ò ní ju 7,000 naira lọ. But they took 200 billion naira to hajj láti lọ gbàdúrà. Ní Saudi, ẹni tó bá rẹ̀ ní Nàìjíríà wọ́n ní kó lọ sí Saudi kó lọ ṣàdúrà. But let's do people know wípé Saudi kọ́ hospital sílùú wọn. Ẹni tó bá rẹ̀ ní Saudi ó lọ sí hospital lọ gba ìwòsàn ni. Ẹni tó bá rẹ̀ ní Nàìjíríà òun lọ sí Saudi lọ gbàdúrà láti ìwòsàn. Tẹ́ bá wá wò ní sí pé gbogbo àwọn àfáà tí wọ́n sọ fún yín pé ká fẹ́ lọ sálùjọ́ náà o, tẹ́ bá rí 10 million o ẹ fi lọ sí hajj ni. Tí wọ́n bá rí 10 million wọ́n kọ́kọ́ rán àwọn ọmọ wọn lọ sí school Amẹ́ríkà, wọ́n rán àwọn ọmọ wọn lọ sí school ní London, wọ́n lọ gba doctorate degree wálé. Àwọn ọmọ wọn máa ṣiṣẹ́ nílùú òyìnbó, wọ́n máa earn dollars. Then from there tó bá ṣẹ́kù wọ́n wá lọ sí hajj láti lọ ṣe holiday. Wọ́n máa ń pè ní excursion. They will go there láti fún excursion. Ibo ni asáràlẹ̀ àtiwájú wà, níbo ni àràfá wà, níbo ni òkè àṣetánì wà. Wọ́n kàn lọ wò wọn ni wọ́n lọ ṣe fàájì. Ọ̀dọ̀ tálíkà bí èmi àti yín o láti wò wípé hajj jẹ́ ibi tó yẹ pé èèyàn máa ṣoríire níbẹ̀. Ẹni tẹ́ bá lọ sí hajj ẹ máa lọ pray fún àwọn ọmọ yín tẹ́ bá rí 10 million. Ok, ẹ jẹ́ kí n sáré sọ ọ̀rọ̀ nípa Dubai fún yín. Dubai was a desert.
be some years back, kò tí tó bí 20 years nísìn, àbí 1999 kọ́ ni Ọbásanjọ́. When they came to Nigeria, Ibn Rashid olórí wọn gbà yẹn. When they came to Nigeria and asked for help lọ́wọ́ Nigeria government, ẹ yá wa lówó ká fi tún ìlú wa ṣe, because desert ni ilẹ̀ aṣálẹ̀ tí nǹkan ò lè wù níbẹ̀. Wọ́n ní ẹ yá wa lówó ká fi tún ìlú wa ṣe. Láyé Ọbásanjọ́, people were laughing at Ibn Rashid pé desert ibi tí nǹkan ti lè wù kí lè fẹ́ ṣe ń bẹ̀. And he said, "O ma make any mega city." But nobody believes him. Nigeria government kọ̀ láti yá wọn lówó ńgbà yẹn. And ṣé mo kan tí ẹnìyẹn ṣe mà. Àgbọ́yé. Okay. Ó wá plane tí wọ́n ní ọ̀dọ̀ wọn. Ẹ rántí pé Nigeria ò yá wọn lówó. Ó wá plane tí wọ́n ní lọ́dọ̀ wọn. Ó sọ fún àwọn èèyàn pé ẹ máa wá wo plane. Àwọn èèyàn wa tẹ́ pé àwọn actress àwọn actors wa lọ sí Dubai, ẹ pé wọ́n máa gun power bike nínú desert, nínú yẹ̀pẹ̀. Tẹ́ bá ti kọ́ débẹ̀, wọ́n á polówó jàlábíà àwọn fún yín pé if put on jàlábíà, habibi. Àwọn èèyàn wá ra jàlábíà. Wọ́n ra kíní tó máa wé mórí yẹn. Wọ́n ya photo ńbẹ̀. Ṣé rí pé kò lọ sí Dubai, Muslim country ni o. Ṣé pé kò lọ sí Mecca. Ó jókòó pé kí la lè ṣe tá fi lè build ìlú wa. From there àwọn èèyàn wá. Wọ́n wá ń wo ìlú ẹ̀. Ó gba àwọn èèyàn láyè pé ẹ wọlé. Ẹ wá ṣiṣẹ́ kẹ́ san tax. Àwọn èèyàn wọ̀ ìlú ẹ̀, wọ́n ṣiṣẹ́ wọ́n san tax. Ní èní tí mo bá yín sọ̀rọ̀ mà. Nàìjíríà tó kọ̀ láti yá Dubai lówó. Owó tí wọ́n bá wá jí ní Nàìjíríà, táwọn government bá wá jí ní Nàìjíríà nísìn. Dubai ni wọ́n ń kó lọ o. Ibẹ̀ ni wọ́n ti lọ, ibẹ̀ ni wọ́n lọ ra alé nísìn. Ibẹ̀ ni wọ́n lọ ra àwọn properties wọn sí nísìn, ni wọ́n dá companies nísìn. Báwo ni Dubai ṣe di mega city? Because ẹni tó jẹ́ olórí wọn kò wò pé jẹ́ kí n lọ sí Mecca. Ẹ pé Islamic country ni kò gbàgbọ́, excuse me, kò gbàgbọ́ wípé kò ń kó change díẹ̀ tó wà lọ́wọ́ mu lọ sí Mecca láti lọ gbàdúrà. Ó gbàgbọ́ wípé kóhun ṣe iṣẹ́ lòun máa rí èrè. Now, tí olórí àwọn Dubai, as in Ibn Rashid, mi ò tó kọ ẹ̀bẹ̀ tí Ibn Rashid ni last name. Tó lórí àwọn Dubai, Àjàwá ti lọ o. Ó dà pọ̀rọ̀ yẹn ó dà pé ó fẹ́ le jù. So ẹ̀yin ìwà tẹ̀ ń gbọ́ wa. Uma yẹn ò tiẹ̀ gbádùn rárá. Tó bá jẹ́ pé mi, tó bá jẹ́ pé mi Ṣẹ́rí ẹni sùn fún mà yẹn, ó lè máa mọ̀. Ó dá yín lóhùn gan ẹni tọ́pọlọ ẹ̀ ti kú. Ṣẹ́rí Òòṣà, ẹ yẹ kí n sọ kíní kan fún yín. Bó ṣe wà yẹn, ó lè